tó ṣẹlẹ̀ ni pé à ń gbọ́ àwọn ọ̀rọ̀ kan wọ́n ní Ìlọrin wọ́n ní wọn ò fara mọ́ ẹ̀ṣọ́ aláàbò ìrẹ́kùn tí Sunday Igboho fẹ́ gbé wá kí la lè sọ lórí rẹ̀. Àkọ́kọ́ ní ìgbé lọ lágbára láti gbẹ̀rù sọ fún Ìlọrin bàbá ọba Ìlọrin àbáwọn tí wọ́n bá yàn àwọn ni wọ́n ní agbára àmọ́ gẹ́gẹ́ bí foundation títí wa tó ṣe pé àṣà àti aládà Ìlọrin náà làwọn fẹ́ máa project lọ́dọ̀ títí wa àwa náà faramọ́ a sì padà gbé jáde láìpẹ́ pé faramọ́ àní ìgbésà ojú ò lẹ fi wò pé kí ló dé pẹ̀lú ojú tí àwa fi wo àkọ́kọ́ ni wípé ẹni tó dá ìwé ọkùnrin lẹ̀ ẹni tí gbogbo ayé mọ̀ pé divisionist ni ẹni tí ló sàn ń sọ̀rọ̀ nípa bí wọ́n sì kọ́ Nàìjíríà òun ló ń champion Yorùbá nation Yorùbá ìtìmọ̀yẹ it's no more a secret pé Sunday Igboho òun ló ń champion Yorùbá nation so bóòlù àwọn nígbà wà sí trust rẹ̀ and Yorùbá nation gbà yẹn gbogbo àwọn activities wọn kò ní pé wọn láwọn ń bọ̀ wá ìjákè lórí àwọn kò ń bọ̀ wá àwọn fẹ́ wá Yorùbá lọ́rin so ń pa wá lẹ́rìn ọ̀rọ̀ tó nígbàgbọ́ àní confidence nínú the so-called Igboho àti ẹni tó dálẹ̀. So that is our position as members of the Ilorin Heritage Preservation Foundation. Mo sọ lẹ́ẹ̀kan a sọ̀rọ̀ fún Ilorin, a sọ̀rọ̀ fún foundation àti títí wa táwọn aṣojú pé position títí wa o a sì padà gbé jáde a sì sí ìgbésẹ̀ tó bá yẹ ká sí irú ẹkùn àtẹnitọ́ dálẹ̀ àfẹ́ wọn nílò àfẹ́ wọn Kwara. Nígbà tó jẹ́ pé ó ti wá láti ti tó pé Ìlọrin gan-an ti ṣe ìfilọ́lẹ̀ rẹ̀ báyìí nǹkan. Kò dí wa lọ́wọ́ láti ìgbésẹ̀ títí wa wa lọ́wọ́ láti ṣe ìgbésẹ̀ tá a bá fẹ́ ṣe because èyí tí àwa fẹ́ ṣe òun ni wípé ká find out ṣé ìjọba ti fún ní láńsẹ̀nsì ní Kwara lọ́kà wa wọ́n lè máa lọ ṣe gbọ́n tó bá fẹ́ ṣe ní Ọ̀yọ́ tó ti wá ní South West but ní Kwara ti ti wá yìí agenda divisionist wọn yẹn ní náà ní objective wọn ó gbà ń wò ó tó ti yé níwọ̀n ní gbogbo Ọ̀yọ́ wọ́n provide àwọn Fúlàní àwọn Haúsá gbogbo aláriwo bíi ìmọ̀ tí wọ́n àwọn ìjọba sì dákẹ́ so tíjọba ọba wa fẹ́ crisis ní Kwara State wọ́n tètè gbé wọn padà síbi tí wọ́n ti wá because ní Ìlọrin here we are going to protect ourselves. Ó kọ́ yín lẹ́ẹ̀kan sí. Orúkọ mi ni Umar Saad Imam tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí US Imam. Tẹ́gbẹ̀rún sọ fún. Táǹgbẹ̀rún sọ fún Ilorin Heritage Preservation Foundation. Àwọn bàbá lọ́yà, àwọn amòfin àgbà, ASB Imam, pé ṣé wọ́n jẹ́ ìkan nínú àwọn agbódegbà tàbí alátìlẹyìn àwọn bandit tí ń pààyàn ní Ìlọrin. Torí gbogbo bí àwọn ará bíbá ṣe ń ṣe operation wọn ní Ìlọrin ní Kwara State bàbá lọ́yà yìí ò jáde síta kó condemn the activities of the bandits and terrorists in Ìlọrin in Kwara State. Ṣé bandit ni bàbá lọ́yà yìí ni àbí ohun tí ò yé wọn àbí wọ́n rò pé ẹ̀sìn àbí wọ́n rò pé ohun tí wọ́n ṣe fún ta lọ́lọ́run wọ́n lè ṣe fún Sunday Ọmọdéyẹmọ Ìgbòho ṣá. Ó ti yẹ kó máa yé ọmọ Yorùbá lénìí. Mo fẹ́ mú pọ́ǹtì méjì kan jáde that I want every one of us the Yorùbás èrè ìdí tí gbogbo wa gbọ́dọ̀ dúró sí bàbá Bọ́lá Ahmed Tinubu lọ́rùn ni wípé during the Buhari regime these people have upper hand to do whatever they like in our land. Mo sọ lórí program ìyá mi kalana mo ní we need Ìgbòmìnà land Ìgbòmìnà state. Èmi ò rí ibi tí lọ́yà ti ń lágbára ju federal government lọ. Àwọn ò fẹ́ ìrù ẹkùn tó fẹ́ disturb agenda bí wọ́n ṣe ń pa ọmọ Yorùbá ní Ìlọrin ní Kwara State. Èmi mo mọ̀ pé ọba Ìlọrin gan ò ní jáde síta kó sọ ọba Ìlọrin ò ní jáde síta
àwọn tó jójúlówó ọmọ Ìlọrin gan ò ní jáde síta pé wíwá tí Sunday Igboho wá fi ìlú ẹkùn lọ́lẹ̀ ní Kwara State pé àwọn ò fẹ́. Àwọn tó máa jáde náà ni ẹ ti máa rí àwọn tó jẹ́ pé inú wọn dùn, àwọn ni agbódegbà, àwọn ni alátìlẹ́yìn àwọn agbésùmọ̀bí tí ń pa ọmọ Yorùbá lórí ilẹ̀ bàbá wọn. And this man, so-called lawyer imam, is one of them. Lórí ọ̀rọ̀ tó ń sọ, àwọn ò faramọ́ ìlú ẹkùn. Ó ní àwọn kan sọ wípé wọ́n fẹ́ wá yọ ọba Ìlọrin ní ìgbà kan, ara àbàwọ́n tí Gani Adams, the so-called OPC, tó kó báyìí tó fi kó bá àwọn Yorùbá tó wà ní Kwara State nìyẹn. But it is a pity. Bàbá ìkan ló ń kàwé ni kò kọ́gbọ́n inú ẹ̀. Bàbá ìkan ló ń kàwé ni kò kọ́ láìkáyé mọ́. Ṣé kò sí difference between the OPC and ìlú ẹkùn? And the federal government even say for ọba Ìlọrin know the difference between OPC and ìlú ẹkùn. Ẹ já béèrè lọ́wọ́ lọ́ọ̀yà wa imam. Mi ò fẹ́ pẹ́. Ṣé bandit nìyí ni sà? Àbí owó tán gbà lọ́wọ́ àwọn ọmọ Yorùbá? Ṣé ọ̀dọ̀ yìí náà ti wá ń pín sà? Ẹ sick o, lọ́ọ̀yà ìmáàmù ẹ sick. Ẹ sick. Àwọn ìlú tí à ń dé, bóyá ẹ̀dẹ̀ sí ní ìlú, bóyá you are out of the state or you are out of the country, pẹ̀lú nígbà tí wọ́n sọ àwọn ìlú yẹn di ahoro, go to ọwọ́ onírè, ìgbàjà, wọ́n ti sọ àwọn ìlú yẹn di ahoro tí ò sí èèyàn kankan bẹ́ẹ̀ mọ́ rárá, tí ò sí adé ìlú kan, àwọn ẹran ló sọ mẹ́ẹ̀ 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 àtàwọn ẹdìyẹ. Ẹjọ́ níbo ni lọ́ọ̀yà wà? Ni mo fi ń pariwo pé àwọn ọmọ Yorùbá nǹkan ti ṣe wá. So we must use this opportunity to tell Baba Bola Ahmed Tinubu, ẹ yọ kàńdá kúrò nínú ìrẹsì. Ẹ jẹ́ kí àwọn Yorùbá tí ẹ pín mọ́ àwọn agaramọ̀yàn Èkó ní state títí wọn, we need the gómìnà state. Mo sọ lánàá, mo ní if we want peace to our people. Torí àwọn gbé ìsìlámù rù. Bóyá àwọn rò pé ìsìlámù ní Sunday Igboho gbé wá. Èrèdí tí mo fi sọ pé we need. Ẹ gbọ́ wóróworó tó didi lọ́ọ̀yà ń sọ lẹ́nu. Ẹ gbọ́ what? Wóróworó tí lọ́ọ̀yà ń sọ lẹ́nu. Àwọn Ìlọrin Heritage Clinical Preservation Foundation. Tàbá wádìí ẹ̀ dáadáa bí àwọn foundation yẹn ló ń finance àwọn bandit yẹn tán yabo inú ìlú tán ń pààyàn bí ẹni pẹran. Nígbà tá à ń lọ sí baba ńlá wọn sọ fún wa ní pé ẹ má lọ o. Nígbà tá a fẹ́ lọ sí ọwọ́ onírè wọn ní ẹjọ́ ẹ má lọ ibẹ̀ làwọn fi ṣe base. You lọ́ọ̀yà ìmáàmù bàbá ìsàlẹ̀ àwọn bandit, a big mosque ló wà ní ọwọ́ onírè. Òórùn burúkú tó jáde ń bẹ̀ kò ṣe fẹ́nu sọ tí àwọn ará bíbà ẹ ti gbàkóso bẹ̀. Alábàjọ, I don't know that these people have back up. Díẹ̀díẹ̀ ní ọ̀tá àwọn ìgbómìnà ọmọ farahàn. Tí ẹ̀yin ọmọ ìgbómìnà tẹ́ ẹ jẹun kánú, bí ẹ̀yin ọmọ ìgbómìnà tọ́lọ́run ọba mi gbádé fún, bí ẹ̀yin ọmọ ìgbómìnà tí ọlọ́run ọba mi ní tó fún yín ní ìgbàlù, tí ẹ bá lè jáde síta now kẹ́ ẹ reject this lawyer call imam chief imam lawyer bí imam àbí kí ló ń jẹ́
lára àwọn bàbá ìsàlẹ̀ àwọn tó ń pa ìran yín rèé, lára àwọn bàbá ìsàlẹ̀ àwọn tó ń lé yín kúrò ní ìlú rèé. Torí nígbà tí wọ́n ń pààyàn bí ẹni pẹran, bàbá lọ́ọ̀yà yìí ò jáde síta. Ṣé ká sọ wípé àwọn Ìlọrin heritage preservation kí ló ti pè é, wọ́n ṣe inú dídùn sí pípa tán pa àwọn èèyàn. And nígbà tá à ń fi ọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu ní Ìlọrin, the Ìlọrin, I'm talking about Ìlọrin town now. Àwọn bandit máa ń pa àwọn Fúlàní tó wà nílọrin náà, wọ́n pa àwọn Haúsá tó wà nílọrin. Àwọn Haúsá gan nígbà tá a dé ọjà wọn, wọ́n sọ pé thank you o, pé wọ́n máa wá pa wọ́n níbi tó kó màálù wọn sí, wọ́n wá kó màálù wọn, wọ́n wá gba màálù wọn lọ́wọ́ wọn. Ẹ fúnra sí lọ́ọ̀yà tó jáde síta yìí o. Èyí tẹ́ ẹ ṣe fún ta lọ lọ́hùn tẹ́ ẹ rò pé ẹ mú jẹ, ẹ lè ṣe bẹ́ẹ̀ fún ilé tó ń bọ̀ yìí o. Ara ń kan Gaza, ara ń ṣe kí ni, ó ń kan Gaza. Nígbà tí Sunday Igboho dé Ìlọrin, gbogbo ìlú tá a dé á ní mo fi bàbá wa ọlọ́lá Ṣéhù ti Ìlọrin, mo fi kí gbogbo ọba tó wà nílẹ̀ yìí pátápátá. So ẹ̀yin tẹ́ wà lábínú nínú ìgò tá à ń pè ní jíìnrè, ẹ̀yin tẹ́ ń dúró gẹ́gẹ́ bí ènìyàn lọ́sàn-án, tẹ́ wá ń di ọ̀daràn lọ́gànjọ́ òru rèé. Alábàjọ tó fi rọrùn fún àwọn bandit yẹ to terrorize those people that we call Yorùbá there. A mọ̀ pé wọ́n ní àwọn alátìlẹ́yìn. Gbangba ti wá dẹkùn kedere ti wá fẹ́ bẹ̀ wò. So lọ́ọ̀yà imam, torí àwa mọ̀ yín pé lọ́ọ̀yà tí máa ń jà fún ẹ̀sìn, lọ́ọ̀yà tí máa ń jà fún ẹ̀sìn Islam, ẹni tẹ́ bá rí kó tàbùkù ẹ̀sìn Islam, láwà ní ló yẹ kẹ́ máa wé, kẹ́ múra bíi tàwọn Saudi Arabia, kò yẹ kẹ́ múra bíi ti àwọn lọ́ọ̀yà gidi. And this case is not a case of religion. Àwa ò bá ti ẹ̀sìn wá. Àwọn majority àwọn tó ń tẹ̀lé Sunday Igboho yẹ, àwọn mùsùlùmí tó dáa ń bẹ̀ wà níbi tí àwa sùn mọ́jú ní òkè onígbìn. Àwọn tó ń tẹ́ ẹni ńlẹ̀ tí wọ́n kírun níbẹ̀, they are more than 100. Torí wọ́n mọ̀ pé ohun tó wà lẹ́yìn is not about religion. We are talking about life. Ẹ fúnra o, ẹ fúnra sí lọ́ọ̀yà yìí. Lára àwọn tó ń lòrè o, àwọn tó ń fún wọn lọ́nà, tó ń júwe ọ̀nà fún àwọn àṣebìrì. Ẹ fúnra. Torí nígbà tí àwọn yẹn ń ṣọpẹ́ṣọ̀n, tó ṣọpẹ́ṣọ̀n ní Òkè Ọdẹ, tó ṣọpẹ́ṣọ̀n ní Baba Ńlá, tó ṣọpẹ́ṣọ̀n ní Ìfẹ́lódùn, yes, tó ṣọpẹ́ṣọ̀n káàkiri gbogbo àwọn ìlú yẹn. Orúkọ àwọn ìlú yẹn pọ̀ tá ń mú wa wọ̀, tá à ń wò tó ti tú tí ò sẹ́ni kankan tó ń bẹ̀, kò sí ewúrẹ́ gan ò lè ṣe wẹ́kọ̀n fún yàn bẹ́ẹ̀ mọ́. Àwọn lọ́ọ̀yà yìí, àwọn ẹgbẹ́ Ìlọrin kìíní kankan wọn jáde síta. Ọwọ́ jà àwọn bandit yẹn dé Ọ̀fà. Ókè, àwọn lẹ fẹ́ lò láti gba ilẹ̀ lọ́wọ́ onílẹ̀, láti gbógun lọ́wọ́ ológun. Bàbá lọ́ọ̀yà, ẹ dá wa lóhùn. This is not a matter of religion. Ṣé gbọ́ mi? Èmi rò pé nígbà tó máa jáde síta kò yẹ kó sọ Yorùbá. Sọ̀nù ń di ààkè, àdúrà kó máa sọ èdè yín lọ. But you are speaking the Yorùbá. Ìyẹn fi hàn wípé Ìlọrin self belong to the Yorùbá. Mo sọ mi nígbà táwa kéré, Ìlọrin, Àfọ̀njá, ẹnu dùjú yọ. We will not allow ẹ̀yin ọmọ gèrè álímì kó máa pa àwọn èèyàn wa mọ́. A mọ̀ pé ní Ìlọrin ẹ ti dàpọ̀ mọ́ra wọn. Òkú ti dàpọ̀ mọ́sà,
ọ̀sà ti dàpọ̀ mókun bí ìwọ ṣe sọ wípé you will protect Ìlọrin we the Yoruba we are ready to protect our people there. We will not allow you to be killing them like a chicken anymore. Imam, ẹ tún lè o, ẹ mọ̀ bá ṣe kidnap èèyàn. Ṣebí Ìbàdàn lẹ ti lọ kidnap ta lọ lọ́run, Èkìtì lèmi wà o, tòsí yín bíbá ni mo wà. Ṣùgbọ́n èyí máa yàtọ̀ sígbà tí ta lọ lọ́run. Ẹ láàánú èèyàn. Babalọ́yà ìkà nìyí. Babalọ́yà ìkà pọ́nbélé ayé wọn àtọ̀run nìyí. Bẹ́ẹ̀ nìyàn bá jí láàárọ̀ tó bá pàdé yín lọ́nà kó padà kó lọ sùn. Ẹ dájú o. Ẹ dájú. Odidi ìlú tó tóbi wọ́n sọ di ahoro. Àwọn inú mọ́ṣáláṣí ẹsẹ̀ àwọn èèyàn lélẹ́yìí. Ẹni tó mú wa wọ ọbẹ̀ pé wọ́n máa ń wà ní pé tílẹ̀ bá ti ṣú nígbà tó rí pé wọ́n ti tú ìlú yẹn tán náà máa ń padà wọlé wọ́n wá sùn wọ́n á ṣáàjì fóònù wọn tílẹ̀ bá ti tú mọ́ fẹ́rẹ́fẹ́ wọ́n padà wọnú igbó lọ nìyẹn. Àdúró bíi kẹ́kẹ́ tẹ̀ yọjú wọ́n yọjú. Àdúró bíyà àwọn tó lọ sóko á padà wípé ẹ̀yin tánu nobody ọmọkùnrin yẹn sọ pé bíbá yìí ti túṣẹ̀ wọ́n mú wa déwájú àgbàlá ààfin kábíyèsí ẹni yẹn sọ wípé ìpà náà fi jálẹ̀kùn mọ́ kábíyèsí lọ́wọ́ tó gbé kábíyèsí lọ. Babalọ́yà Imam mà jáde síta kẹ́ condemn the action of the bandit. Àṣé ẹ̀yin ni bàbá ìsàlẹ̀ wọn. Ìbéèrè tí mo wá béèrè ní sà ṣé ẹgbẹ́ yín ló wà lẹ́yìn wọn tí ẹ rántí pé ẹ bímọ. Ẹ ń ṣe inú dídùn sí ìlú onílù tó ń tú. Ẹ ń fi ìbànújẹ́ àwọn kan ṣayọ̀. Àwọn yẹn wá rí ẹni tọ́lọ́dọ̀ ọba mìíràn láti gbà wọ́n lọ́wọ́ yín. Ẹ wá jáde síta. Ẹ dàbí ìnàkí. Ẹ dàbí ẹlẹ́dẹ̀ tó ṣe jáde nínú ẹrọ̀fọ̀. Ẹ wá ń tutù kùtù nígboro ẹnu. Ẹ bàjẹ́ ẹ gọ̀. Sunday Igboho ìlú ẹ̀kọ́ has come to Ìlọrin, come to Kwara State. Ó ti fìdí múlẹ̀. Ó wá kù sọ́wọ́ ẹ̀yin ọmọ ìgbómìnà. Àgbàrá ò sọ pé òun ò nílé wó. Onílé ni ò ní gbà fún. Àwọn bàbá wa ìjọ̀wọ̀n àná máa ń kọrin. Wọ́n ní tó bá lè dogun kó dogun, tó bá lè dìjà kó dìjà. Tẹ́ bá wá lajú lẹ̀ kí ṣífì ìmáàmù kó pàlú múrùmọ́ yín lójú. They have hidden agendas against the Yorubas, against the Igbomina, against the Ekiti, against the Ìbọ̀lọ́ ṣé Ìbọ̀lọ́ ni tó wà ní Kwara State. These people have agenda against all of you. Ó wá kù sọ́wọ́ yín. Alágẹmọ ti bímọ tó kálọ́kọ́ ọmọ alágẹmọ náà wàá mọ jójó lókù. If you allow this man to succeed ó máa búta gan o. That make this man have confidence láti jáde síta pé àwọn ò ní gbà. Ìyẹn ni pé they have hidden agendas against all the Igbominas, the Ekiti and the Ìbọ̀lọ́. Ẹ má bínú tí mi bá pè dáadáa àwọn Mòró tó wà níbẹ̀. Ojúlẹ̀ alákànfẹ́ mi sọ́rí o. Ìbéèrè tí àwọn alágbára ilẹ̀ Yorùbá, ìbéèrè tó yẹ ká máa béèrè lọ́wọ́ Babalọ́yà Imam, ìbáṣepọ̀ wo ló wà láàrin àwọn àti bandit tí ń yọ wọn lẹ́nu ní Kwara State. Àwọn bàbá wa máa ń pè kíní kan ní pé àrùn ojú leléyìí. Ní tí ènìyàn bá ti fojú rí, àwa fojú rí ìlú tí àwọn Fúlàní ti tú. Àwa fojú rí tá à ń béèrè lọ́wọ́ wọn pé lóòótọ́ Yorùbá ń bẹ lára wọn,
òun lọ́mọdé yẹ mọ́ fi wọn sọ tó bá jẹ́ Yorùbá ló lọ́wọ́ ń bẹ̀ ni bẹ́ẹ̀dà gé Yorùbá ni Haúsá ni Fúlàní ni tá a bá ti bá nú gbó tó gbé bọ́ dání tó fi ń terrorize àwọn èèyàn criminal ni ẹ. And the ní Ìlọrin I repeat it kì í ṣe Yorùbá nìkan náà ń pa wọ́n ṣe ń pa Yorùbá náà ń pa Haúsá náà ń pa àwọn Fúlàní tó ń ṣe bísínẹ́sì tí wọ́n jẹ́jẹ́ tó máa ń kó màálù lọ́wọ́ wọn. Kò sẹ́ni tó mọ̀ pé àwọn bàbá lọ́ọ̀yà ló wà lẹ́yìn wọn. Torí tí ẹ bá jẹ́ ìkan lára àwọn tó ń sponsor àwọn terrorists as a lawyer tó mọ̀fin tó bá jẹ́ pé lóòótọ́ ẹ lọ sí law school tó jẹ́ ti Nàìjíríà tí kì í ṣe ti Arabic àpòyẹ kẹ jáde síta ń tẹ̀sọ̀ kẹ wá sọ. So mo rọ gbogbo ẹ̀yin gómìnà ẹ̀yin ọmọ Àjàṣẹ́ ẹ̀yin ọmọ Gánmọ́ ẹ̀yin ọmọ Ìyàgbà ṣe Àmúrò ẹ̀yin náà tètè dìde. Tí ọmọ méjì ò bá jà bàbá wọn ò ní sọ pé kí ló fàjà láàrin yín. If you did not stand and say no to these people, they are ready to finish all the Gbomina people in Kwara State. They are ready to finish all the Ekiti, àwọn ẹ̀kan méje in Kwara State. They are ready to finish all the Moro. Ìmọ̀rọ̀ àbí ẹ má bínú tí mi bá morúkọ yẹ pé dáadáa in Kwara State. Torí lọ́ọ̀yà ìmáàmù ti yọjú síta pé ìrù ẹkùn tẹ́ fẹ́ fi gbára yín lé àwọn ò ní gbà kó dúró. Tí ìrù ẹkùn bá máa dúró ọwọ́ yín ló wà. Àìní dúró ọwọ́ yín ló wà. Tí ẹ bá yìí fẹ́ rí ìlú yín gbé ẹ̀yin ọmọ Ìgbómìnà ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta yẹ̀yẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tẹ́ jẹ́ Yorùbá tẹ́ wà ń bẹ̀ ọwọ́ yín ló wà. Ṣé gbọ́ mi kò sí bí ọ̀bọ ṣe ṣorí tí ìnàkí ò ṣe. Ṣé gbọ́ mi back to the war tó fi sọ wípé àwọn kan wá wọn náà fẹ́ yọ ọba Ìlọrin. Mo sọ lẹ́ẹ̀kan mo lọ ara àbàwọ́n tí Gani Adams tó kó bá yín ní Ìlọrin nìyẹn. Ara àbùkù tí Gani Adams tó kó bá yín ní Ìlọrin nìyẹn tó kó bá yín gbogbo ẹ̀yin Yorùbá tó wà ń bẹ̀. So if you are let me say if you are a Kwara State, most especially you are Igbomina, you are Ekiti, Igbomina, you are Moro, ṣé Moro ni? Tó bá yìí tẹ̀lé Gani ọ̀tá ìran rẹ ni ẹ o. Ọ̀tá ìran rẹ ni ẹ. Ìṣẹ̀dá ìran rẹ dẹ̀ máa béèrè lọ́wọ́ ẹ. So it is better ènìyàn ń mú òótọ́ kó torí ní tó máa jẹ kó dákẹ́. If you are still follow Gani Adams, àwọn àrọ́mọdọ́mọ yín wọn a máa ṣépè fún yín ní tẹ́ bá lọ tán. Wàhálà tí Gani Adams dá sí yín lọ́rùn ara ilẹ̀ ń wò yìí. Ìkejì ẹ má jẹ́ kí àwọn lọ́ọ̀yà oní religion tí wọ́n máa ń kidnap èèyàn, you must not allow them to succeed in you. Ẹ̀yin ọmọ Ìgbómìnà àkókò rẹ̀ láti jà fún ẹ̀tọ́ yín. Àkókò rẹ̀ láti jà fún ẹ̀tọ́ yín. Ìrù ẹkùn ẹ̀mú lọ́kùnkúndùn. Wọ́n ti rí pé ọ̀nà àbáyọ tí àwọn ará bíbá yìí òfin ní lórí ọ̀fẹ́ àti payín mọ́ ni. Wọ́n ti rí pé ìrù ẹkùn nígbà tó ti sọ pé it's a pure for Yorùbá race, tí wọ́n ti mọ̀ pé kò ní í sórí ọ̀fẹ́ láti rí pé kí àwọn alámí kó sọ́wọ́ àárín wọn làwọn lọ́ọ̀yà ṣe jáde síta o. Àwọn bàbá wa lọ́ọ̀yà ìmọ̀ pé tá a bá tètè stop àwọn ará bíbá yìí a ní rí wọn pajẹ mọ́. Tá a bá tètè stop àwọn ará bíbá yìí ilẹ̀ wọn tá a fẹ́ gbà, lílé tá a fẹ́ lé wọn kúrò nílẹ̀ bàbá wọn, lílé tá a fẹ́ lé wọn kó lórí ẹ̀tọ́ wọn à ní rílé. Ẹ̀rí pé ó ní Ìlọrin heritage. Ẹ̀yin the lawyer imam SA imam jáde síta to protect the heritage of Ìlọrin. Tí ẹ̀yin Ìgbómìnà Èkìtì Ìbọ̀lọ́
tí ẹ bá lè jáde kẹ́ ẹ protect heritage yín náà ọwọ́ yín ló kù sí. Àbọ̀rọ̀ ẹ̀yin bàbá wa ní à ń sọ fọmọlúàbí tó bá dénú àdó dìde ilẹ̀ gómìnà ò ní bàjẹ́, Èkìtì ò ní bàjẹ́, Mòró ò ní bàjẹ́, ọwọ́ wa ló jọ wà o. Ẹ mú ìlú ẹkùn lọ́kùnkúndùn. Ìlú ẹkùn is to flush enemy out of your father's land. Ṣìkìnà ẹ ṣe gan.